Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo gbà pé bí ọ̀tá bá fẹ́, bí ọ̀tá bá kọ̀, àwa náà la máa padà borí. Ní tí mo gbàgbọ́ nìyẹn. Ṣùgbọ́n kò sí lábẹ́ bó ti wù kó rí. Ìlérí Ọlọ́run ló máa ṣẹ. Bẹ́ẹ̀ fúláàgì jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní òyìnbó tó ṣe pẹ́ńsù gbàgbọ́. Òun ló ṣe kíni? Òun ló ṣe rèsà. Òyìnbó tó ṣe pẹ́ńsù. Kí ọ̀run kó foríjì yín o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ó ní pé ẹ jẹ́ kí a fi ọ̀tẹ̀ sílẹ̀. Ẹ tí ì pa làpálàpá ọ̀tẹ̀ lẹ́ ń lé kiri. Ẹ má jẹjẹ gúdú jẹrá ènìyàn ìkà tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe ẹ̀yin nìkan la fẹ́ máa rí. Gbogbo tẹ́ bá wù ní ìwà òun nìkan ni gbogbo ènìyàn fẹ́ máa mọ̀. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ o tó sì jẹ mí lógún. Òun ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe rere ó di dandan kí ire kí ó bá. Olóore kì í kú sí ipò ìkà. Ṣùgbọ́n Ọlọ́run tó ní májẹ̀mú, tó ní agbára lórí májẹ̀mú, ó di dandan kó mú májẹ̀mú rẹ̀ ṣẹ. Àwa ò bẹ̀rù ẹnikẹ́ni, bẹ́ẹ̀ la ò fòyà ènìyàn. Ṣùgbọ́n ẹni tó ní májẹ̀mú tó pè mí tó rán mi níṣẹ́, bí ọ̀tá fẹ́, bí ọ̀tá kọ̀, a máa borí. Ẹ yé ṣọ̀tẹ̀. Ẹ kúrò ní ìdí ìsọnù. Ṣé rí àwọn nǹkan mi wà tó jẹ́ pé bí ènìyàn bá ṣe tán tó máa blame ara ẹ̀ pé kí ni mo ṣe kíní yìí fún. Ṣùgbọ́n àwọn nǹkan mi wà tó jẹ́ pé tí ènìyàn bá ṣe tó máa rò pé òun nìkan lòun lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ ni pé adákẹ́dájọ́ ó ń wò ọ́. Kí ló dé tí gbogbo ènìyàn ń ṣẹ̀sín? Kí ló dé tá à ń waṣọ àbùkù tá là daṣọ bora? Kí ló dé tá a fi àwọn nǹkan tó ń pa àwọn ènìyàn lẹ́kún tó jẹ́ òun ní ìdùnnú àwọn ẹlòmíràn? Kí ló dé tó jẹ́ pé n tó ń kan orílẹ̀-èdè àbí ìlú tó ń pa wọ́n lẹ́kún òun lẹ́yìn sọ pé ẹ̀yin fi ń gbayì? Ṣé àkókò kí la fẹ́ pé ìdára ẹni mà bí ìpolongo ara ẹni la wà yìí ni? Which is àkókò tá a wà yìí àkókò ìbànújẹ́ ni. Àkókò tí à ń ṣọ̀fọ̀ ara wa, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé àwọn kan wà wọ́n ń pẹ̀yìn kèké lọ́wọ́lọ́wọ́. Ìrònú àìríjẹ àìrímu ló dé bá wọn. Àwọn kan wà wọ́n ń ṣọ̀fọ̀ àwọn ẹni wọn. Ó mà ṣe o. Ṣùgbọ́n ibi pé owó lẹ́lòmíràn ń pariwo lójoojúmọ́. Ẹ dákun, ẹ fọ̀tẹ̀ sílẹ̀. Ẹ já mọ́ pa làpálàpá. Hello? Wọ́n blọ́ọ̀kì péjì tìyẹn ni ẹ lọ join mi lórí ọmọọba Abíọ́dún Ṣàpẹ̀. Mo ń lo ọmọọba Abíọ́dún lọ́wọ́ báyìí. Ọmọọba Abíọ́dún Ṣàpẹ̀ mo wà lórí ẹ̀ báyìí. Ọmọọba Abíọ́dún Ṣàpẹ̀ ẹ lọ wò.
nítorí àánú Elédùmarè òun ló mú gbogbo ènìyàn tó ní ká ẹ wò ẹ bá mi ṣe ọ̀rọ̀ yìí fún àwọn ẹlòmíì torí mo mọ̀ pé àwọn kan ò mọ̀ pé mo ti wà lórí ọmọ ọba Bíọ́dún Chapel. Ẹ dákun ẹ tẹ́ bá wà ń bẹ̀ ẹ bá ń kọ orúkọ yẹn jáde. Bàbá Abraham ẹ mà káàbọ̀, ayé ò ní gba yín kúrò láyé, a ò ní sọ yín di rádaràda. Ìmọ̀ wọn nìyẹn. Mo èmi dẹ̀ ti sọ fún wọn pé òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣèwé. Wọ́n bá gbọ̀nà kan àwa gbọ̀nà mìíràn. Àsìkò yìí ti kọjá àsìkò tá ò ní pé tán bá ti blọ́ọ̀kì àbí tán ti flag wa níbì kan a ò rí bì mí. Tẹ́ ẹ bá flag wa ń bì mí àá tún gba bì mí. Tẹ́ ẹ flag wa ń bì kan àá tún gba bì mí. Mami tá a bá máa gba bí ọ̀nà mẹ́wàá àárọ̀rọ̀ tá à ń sọ yẹn sọ tán. Ṣùgbọ́n èèyàn mi mo bẹ̀ yín mo rọ̀ yín. Ẹ jẹ́ á máa wo àwọn olòtẹ̀ ènìyàn torí mo ti sọ síwájú mo ní ẹ̀yin tẹ́ ń wo àwọn ọlọ̀tẹ̀ tẹ́ ẹ lọ ń kọ̀kọ́ kúkọ sọ́dọ̀ wọn pé ẹ̀ ń wò wọ́n pé lágbájá yìí nítorí ọ̀dà ẹ̀yin náà lẹ tún máa padà wá wo èmi náà tẹ́ tún wá máa kọ̀rọ̀ mí. Ṣùgbọ́n tèmi mọ̀ ni pé Ọlọ́run tó ní agbára tó ní májẹ̀mú kò ní sọ̀rọ̀ rẹ̀ tó máa lóun ò sọ mọ́, kò ní fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ tó máa lóun ò fi múlẹ̀ mọ́. Ṣùgbọ́n kinní kan ló mọ̀ mọ̀ láyé o tó yé mi ni pé gbogbo ènìyàn ló máa jí iṣẹ́ ọwọ́ rẹ̀ tó bá ṣe láyé. Gbogbo ènìyàn ló máa kábàámọ̀ tó máa rojọ́ níwájú Elédùmarè. Tó bá jẹ́ ibi ló ṣe wàá kábàámọ̀ rẹ̀, tó bá jẹ́ rere ló ṣe ó máa fò fáyọ̀. Ènìyàn ò ní gbé ayé yìí láì Bíbélì sọ pé a ò lè rìn kórí ó má jì. Ǹjẹ́ is this possible? Even à ń ṣe fídíò gan à ń ṣe báyìí orí ń lọ ẹsẹ̀ ń lọ àárín left àárín light. Bẹ́ẹ̀ ló mú àwòrán tiẹ̀ no going back jáde kọ́mọ láfẹ́. Bẹ́ẹ̀ ni àwòrán tiẹ̀ náà ṣe kí ni o ló hàn níwájú Elédùmarè. Mo sọ fún ẹ mo ní ojú ẹyin ojú rẹ yìí òun ní CCTV camera àbí kílẹ̀ ń pè é òun ló máa gbé jáde. Ẹ má parapọ̀, ọkọ má sọ̀pọ̀tì ìyàwó, ìyàwó má sọ̀pọ̀tì ọkọ. Ẹ má lọ máa wíwíkúwí torí pé ayé ti mọ̀ yín kẹ́ ẹ bá lè jẹ́yàn. Ṣé ẹ mọ̀ pé àwọn kan tán pa ní ìpanápọnṣu àwọn ò ronú pé àwọn máa jẹ́nìyàn o. Gbọ́ dáadáa, àwọn ò ronú pé àwọn fẹ́ jẹ́ kíni àwọn fẹ́ jẹ́nìyàn mọ́. Ṣùgbọ́n àwa tá a sì wà lórílẹ̀‐èdè ẹ ṣe jàre ọmọọba Bíọ́dún. Ẹ máa bá mi kọ́ sí ọmọọba Abíọ́dún Great Chapel káwọn ẹlòmíì ẹ sí àfẹ́ lòmíì ẹ jọ nínú àwọn tá ẹ bá mọ̀ ẹ bá mi share sórí Facebook gan torí pé péèjì yẹn lè má ti di mímọ̀ fún gbogbo àwọn èèyàn. Torí pé Ọlọ́run alágbára ẹ ṣe ẹ bá mi share yẹn ẹ share bàdà torí Ọlọ́run bá mi share lọ sínú WhatsApp group yẹn láti bẹ̀ àwọn èèyàn á connect padà. Ẹ lọ share sínú WhatsApp group yẹn ẹ torí Ọlọ́run ẹ lọ jù sórí WhatsApp group yẹn àwọn èèyàn á wọlé wá láti bẹ̀. Ọmọọba Abíọ́dún Grace Chapel. No kì í ṣe ọmọọba ọmọọba Abraham ọmọọba Abíọ́dún kì í ṣe Bíọ́nú Grace. Ẹ ṣe mọ̀ àǹtí àdùnníbàdàn ẹ bá mi kọ ti orí ẹ̀ẹ́dì eléyìí ẹ kọ síta káwọn èèyàn lè rí kí n píǹgì ẹ̀ ń bí wọ́n á lè rí ẹ̀ máa píǹgì ẹ̀ ń bí wọ́n á lè rí láti bá mi táìpù ẹ̀ síta lórúkọ Jésù a ó jọ rí àánú gbà a ò ní sọnù lórí àkàbà ìṣògo. Sórí ọ̀rọ̀ ọ̀tẹ̀ kì í gbé ní. Ọ̀rọ̀ tí mo sọ lọ lẹ́ẹ̀kan ni pé tẹ́ ẹ bá rí pé Ọbásanjọ́ sọ̀rọ̀ kan pé wọ́n lọ ṣe mítì o pé restructuring ẹ ṣe jàre. Pé restructuring ni àwọn faramọ́ kán lọ bẹ Sunday Igboho mọ́mì kò lórí kò ní di. Kí ló wá bà yín lẹ́rù gan? Kí ló dé tó jẹ́ pé òkìkí lẹ̀ ń wá
ṣe bẹ́ẹ̀ ti ṣe fracas àìmọye nínú yín tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé fracas lẹ fi wọ tẹ́ fi wọ Yorùbá Nation tá a sì mọ̀ yín dáadáa. Ìlara pé wọ́n mọ̀ mí wọn ò mọ̀ ẹ́ wọ́n ẹlòmíì ti lórúkọ jù mí lọ ẹlòmíì adúlé fracas yẹn orúkọ òun ti ń lọlẹ̀ ìní orúkọ tẹ̀ ń gbé kiri gan jọ tí kú bá fojú èdè orúkọ wo ló fẹ́ jẹ́. Ìjẹ́ wọ́n máa ń mú orúkọ Ọlọ́run ló ń gbé orúkọ ga. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ní tó ń dùn wá pọ̀ ju tí ẹ̀ ń gbé lọ́wọ́ yìí ní tó pọ̀ ọmọ ẹlòmíràn lẹ́kún ó ju tẹ́ ẹ̀ mú ṣeré yìí lọ. Kí lẹ̀ mú ṣeré lọ́wọ́ bí òjò orí ọmọ ejò ṣe mọ bí àwọn ará Ìgàngán bí wọ́n ṣe ń làkàkà ẹ mọ bí àwọn ènìyàn ò lè ṣe lóko ẹ mọ bí àwọn ènìyàn bí wọn ò ṣe lè jẹun ẹ mọ bí àwọn ènìyàn bí wọn ò ṣe lè mọ ọ̀nà tí wọ́n máa gbà ẹ mọ bí àwọn ènìyàn tí wọn ò mọ tó kàn. Ṣùgbọ́n nípasẹ̀ pé ẹ̀yin wà láàyè ẹ̀yin wà láàyè ẹ̀ ń gbé ayé tó nítumọ̀ ẹ̀ ń rí àyè sọ̀rọ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń protect ara yín. Tá a bá tì yín mọ́lé a mọ àwọn èèyàn tó ń gbà yín àìmọye nínú yín tí ò àti fún lọ́ọ̀yà rẹ̀ lówó gan-an láti fi jẹun ó difficult fún. Ṣùgbọ́n ó wá dìgbà Yorùbá Nation gbogbo yín wá làmìlaka ẹ wá ń bọ́ síta gbogbo ayé wá mọ̀ yín. Níbo lẹ kóra yín sí tẹ́lẹ̀ tán mọ̀ yín? Nígbà tí Koiki ń fọhùn lálálálálá lókè níbo lẹ wà nígbà náà? Ṣé ẹ̀yin tẹ́ ẹ pera yín ní sọ̀rọ̀sọ̀rọ̀ wọ̀nyí tẹ́ ẹ lẹ́ ń sọ̀rọ̀ ṣé ẹ̀yin ni kọ̀kọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ayé ni? Ẹ jọ̀ọ́ ṣé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mo fẹ́ da Yorùbá Nation ṣé àwọn afẹ́gbà Yorùbá Nation yìí ṣé àwọn èèyàn tán bẹ̀rẹ̀ náà wà láyé sìn? Kí lẹ fẹ́ jẹ́ kí ìran àwọn bàbá Awólọ́wọ̀ ó ṣe? Kí lẹ fẹ́ jẹ́ kí ìran àwọn bàbá tán pa ní Ọ̀ṣun state yẹn màá rántí orúkọ yẹn sí? Kí lẹ fẹ́ jẹ́ kí ìran wọn yẹn ó ṣe? Ìgbà tí Sunday Ìgbòho lọ sí Ìgàngán gbogbo yín náà lẹ́bù tẹni ó gbé kámẹ́rà lọ ogun mélòó ló ti jà nǹkan mélòó ló ti ṣe tó ti ń gbé kámẹ́rà lọ síbì kan. Yes gbogbo yín náà lẹ sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lẹ́nìí ó dẹni tó gbayì ṣègbà tá à ń bú Mákindé ọ̀pọ̀ èèyàn ló ń bú mi. Ṣùgbọ́n àṣetí gúnkun bí adití bí ikún tí ò gbọ́rọ̀ yín. Èmi sọ pé ìlú yẹn o Ìgàngán tó lọ yẹn o tó lóun ẹ máa mú wọn ẹ ṣègbà tó kọ̀ ńgbà náà òun ló padà sí pé òun nìkan dá ẹ̀bì lé lórí ó gbọ́dọ̀ gbẹ̀bí àyàfi tí ò bá ṣe Elédùmarè lókè gbogbo wọn pátá náà máa jẹ̀bi tó ti lè sọ pé òun jẹ̀bi láyé ogun ọ̀run náà kọ́ ṣe pé ó jẹ̀bi lọ́run. Kí ló wá dé? Ẹ ṣé jàre Bọ́lá Ìgè yóò dára fún yín. Nítorí pé ẹ kùnà nínú àìṣòtítọ́ yín. Ẹ kùnà nínú àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbà. Ẹ kùnà nínú ìjọba òṣèlú. Ẹ jẹjẹ gudu jẹra. Kí ló dé tẹ́ ò fi ìwà ọ̀tẹ̀ ìwà orí burúkú tẹ́ ń wù ẹ́ ṣé àárín àwọn ọ̀tẹ̀ wọ̀nyí òun lẹ fẹ́ gbé lọ sínú ilé tuntun tí à ń lọ náà? Tí àwọn ìwà èyí tí kò yẹ ká bá lọ́wọ́ ọmọ èèyàn tẹ́ ń wù wọ̀nyí la máa gbé lọ sí ilẹ̀ ìlérí náà. Ẹ wá dúró àwọn wòlíì tó ti jáde
ẹ wo adúrú àwọn èèyàn tí wọ́n ń fi ohun ìní wọn àti ọlá wọn tán fi ń bọ̀wọ̀ fún pé kí ilẹ̀ yìí ó lọ. No going back tẹ́ ń pariwo lénìí. Mọ́mì, àṣà tó di gbogbo pé Yorùbá Nation no going back. Èèyàn kan ló mú no going back ẹ̀. Kí sọ̀rọ̀ gbéraga, èmi ni mo mọ̀ dárúkọ ẹ̀. Yorùbá Nation no going back. No going back. No going back. Òun ló di ti gbogbo àgbáyé lénìí. Àwọn kan náà sọ pé Yorùbá Nation. No. Àwọn kan ló ní Yorùbá Nation now. Ẹ jọ̀ọ́, kí wá ní ẹnìkan ní sọ̀rọ̀sọ̀rọ̀, wọn kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹnìkan ló ń sọ̀rọ̀, àwọn kan ní ò sọ̀rọ̀. Ẹ dákun, ẹ já fi ìsọlẹ́nu yìí sílẹ̀. Ẹ já bá ọ̀nà tó dára rìn. Gbogbo ohun tó yẹ ká jà fún lákòókò yìí ó wà ńlẹ̀. We are still going to the rally of Lagos State, which is on the 15th. Which participation do you doing out of this? Kí ni ìpìlẹ̀ rẹ? Àwọn kan wà tẹ́ ẹ̀ mọ̀ wọ́n lórí social media rárá. Tó jẹ́ pé wọ́n ń jà pìtàpìtà, tán ń jà takuntakun. They are rendered in life to all those things. Ẹ jọ̀ọ́, kí ni ipa àbí àwọn nǹkan tí ẹ kó mbẹ̀? Tí ó wá jẹ́ pé ẹ̀yin lẹ wá ń bọ̀ ta, ẹ wá ń dún màwúnú. Tẹ̀ bọ̀ ta. Hello? Adúpẹ́, mo wà lórí program, ṣé tí ń bọ̀ ni? Báǹkì. Bank bus stop ní kẹ́ ti bọ́lẹ̀. Òun náà ní ìrìn àjò tó jẹ́ pé kò yí ẹnikẹ́ni. Tí Sunday Igboho bá bọ́ ọ̀tá lénìí pé jọ̀ọ́ ta ló kó sí ẹ nínú kó o máa sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí, kó o máa milẹ̀, kó o máa jà fitafita, kí ló rí gan tí ìrìn àjò yìí fi wọ inú ayé ẹ tó fi dìde tó lóòní gbọ́ òní gbà. Ẹ jọ̀ọ́, ṣé kò ní sọ tiẹ̀? Bẹ́ẹ̀ gẹ́ ni Koiki. Bàbá Akíntóyè sọ tiẹ̀. Kí mo pè? Bàbá Akíntóyè sọ tiẹ̀. Admin, ó dà pé ó ti ráyè ṣiṣẹ́ mbẹ̀, bá mi send ẹ̀ sí àwọn tán ti hard group ẹ̀, mò ń wọ ọbẹ̀ ń ṣe, ó dà pé kò ṣe ṣe. Send ẹ̀, bá mi share sí gbogbo àwọn yẹn kán lè ráyè gbọ́ díẹ̀díẹ̀. A sì máa rí. I will still come and repeat the program. Tá bá ti ṣí page yẹn, I'm still coming for the program back. But gbogbo ẹni tẹ́ ẹ gbọ́ ń bí, ẹ dákun ẹ ṣe mí ní favour, ẹ pín ní 100, ẹ pín ní 20, kí gbogbo ènìyàn ó gbọ́. Dákun bá mi lọ há díẹ̀ sórí YouTube lẹ́sẹ̀kẹsẹ̀. God bless you. Ohun tí mò ń sọ ni pé bàbá Akíntóyè sọ tiẹ̀ pé lọ́jọ́ kan àwọn ò gbàgbọ́ nínú ìran àlá ju pé káwọn jẹ, káwọn mu, kán sùn tiwọn. Ṣùgbọ́n lọ́jọ́ kan a fi ìran orílẹ̀-èdè yìí hàn wọ́n. A gbà pé bàbá sọ tiwọn. Ẹ wo iye ọdún tí bàbá yẹn jẹ́. Àìmọye wòlíì, àìmọye àwọn èèyàn. God bless you.
tí wọ́n ti sọ, tí wọ́n ti ṣe kíni o, tí wọ́n ti rí. Àìmọye ẹbọ tí ẹlẹ́bọ gbé, àìmọye tí elétùtù ṣe, àìmọye ẹni tó ti fẹ̀mí ẹ̀ àti ìran rẹ̀ ra ilẹ̀ yìí. Kí lẹ fẹ́ jẹ́ kí ilé Abọ́rọ̀dé àbí Dr. Abóyèdé àbí kí lẹ ń pè é, ẹ fẹ́ kí náà sí? Kí lẹ fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n wà ní ìgàngán tán sọ ẹ̀mí wọn nù, tán sọ ọmọ nù, tán sọkọ nù, tán sáyà nù, tán sọ ẹbí nù, kí lẹ fẹ́ jẹ́ kán ṣe? Mọ́mí bàbá, kí lẹ fẹ́ jẹ́ kán ṣe? Nígbà tí Mákindé dé ìgàngán, ǹjẹ́ ó sọ̀rọ̀ owó fún ẹnikẹ́ni? Go and look the video. Lọ watch it, àwọn fídíò yẹn lórí Facebook. Ǹjẹ́ ó sọ̀rọ̀ pé yẹ ó lè ti pé òun àwọn máa kí ni wọ́n máa lo AK, àwọn fìgìláńtì máa lo AK-49. Mami, ṣe it is promised them àbí ó ti sọ pé òun ti kó ìbọn yẹn wá fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀? Ó ní kán fún un láyè, kán má ṣèdájọ́ lọ́wọ́ ara wọn. Ṣé kán máa pa tèmi tirẹ̀, kán ní ká má ṣèdájọ́ lọ́wọ́ ara wa? Àìmọye ọ̀fà tẹ́ ti ta mí o, àìmọye sakatu ìbọn o. À ń bá wòlíì fà á, à ń bá àwọn ajínrere fà á, à ń bá láfáà fà á, à ń bá àwọn orílẹ̀-èdè fà á. Mami, ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe ni pé Tinubu ẹ ò tí ì bá fà á débì kan, òun bẹ lórí àárẹ̀ báyìí. Buhari gan fẹ́ẹ̀kì Buhari tó wà ń bẹ̀, ẹ ò tí ì bá débì kan. Àwọn ọba ẹ ò tí ì bá wọn jà débì kan. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, Koiki ò kì í ṣe Ọọ̀ni of Ife tí ó ń sọpọ́tì Awíkókó. We are not supporting any king here. Yoruba Nation is not for anybody but ìjàngbara tí gbogbo tí a fẹ́ fi gba orílẹ̀-èdè ni. Kì í ṣe ìjà ọkọ àti aya, kì í ṣe ìjà ẹgbẹ́ sí ẹgbẹ́, kì í ṣe ìjà ìlú sí ìlú, ìjà ìlú gbogbo pátá tó jẹ́ orílẹ̀-èdè tá a jọ sọ tèmi tìrẹ káàárọ̀ ojíire òun ní ilẹ̀ Yorùbá. Díẹ̀ ló ń gba orílẹ̀-èdè, kì í ṣe gbogbo wa la máa gbà, ṣùgbọ́n díẹ̀ ló máa sọ ìrírí wọn tí orílẹ̀-èdè máa dúró. Ẹ má wá tí orí owó kẹ́ni orílẹ̀-èdè ò ní dúró. Ṣèbí orílẹ̀-èdè France nìyẹn téèyàn kan sí ọwọ́ rẹ̀ tó gbá president wọn létí. Wọn ò mà tí ì gbé jáde pé wọ́n ti lọ hang ẹ̀ by dead. Wọn ò tí ì gbé jáde pé wọ́n ti lọ sọ sínú àjàlẹ̀. Tẹ́ ẹ bá gbá local government chairman létí ní Nàìjíríà, mami, wọn á ní ká lọ pa lẹ́sẹ̀kẹsẹ̀. Níbi tí wọ́n ti ń jayé alábántà. Ẹ dẹ̀ fi ìnira àti ọ̀tẹ̀ sílẹ̀. Ẹ fi ìrìn àjò tí kò mú yán lórí. Mo wà lórí program ìyá mi. Mo wà lórí program, wọ́n ti blọ́ọ̀kì péjì tí mo ń lò yẹn. Péjì kejì ni mo ń lò. Ọmọọba Abíọ́dún Ṣàpẹ̀. Ọmọọba Abíọ́dún Ṣàpẹ̀. Mo wà lórí live báyìí. Nítorí pé ìrìn àjò ẹ̀dá ó ti wà, oríṣìí ní gbogbo nǹkan. Tá a bá bí erin nígbà òjò, tá a bá bí erin nígbà ẹ̀rùn, tá a bí kìnìún nígbà òjò, ó ní ó dájú pé orí erin á jù tẹ ẹkùn lọ. Tá a bí erin lénìí, ẹkùn lénìí, ó wá tó ọdún méjì ká tó wá bí erin, mami, orí erin á jù tẹ ẹkùn lọ. Irọ́ ni pẹpẹ ń pa ẹ̀yin àgbàlagbà, pẹpẹ ayé lágbàlagbà, ẹ ṣe pẹ̀lẹ́. Kíni kan lè ṣe, ẹ má jẹ́ kọrin yẹn. Wọ́n ní kí ló nígbà lè gbé tó lè dàbí alápẹ̀rẹ̀, tẹ́yìn bá kọ́ fún yín ó lè má yé yín.
òkun ló lórí omi ọ̀sà ẹ lọ ṣe pẹ̀lẹ́ tá bá bí ẹ nígbà òjò tá bí ẹkùn nígbà ẹ̀rùn tàbí gbogbo kan kò sígbà tá a bí torí erin ò ní jù tiẹ̀ lọ mọ́mì tá a bí ológbò nígbà ọdún 4 sẹ́yìn ká wá bí àgbò lénìí orí àgbò ajùtì ológbò lọ àtàrí àjànàkú ni bó bá wù kí Awíkoko ti máa sọ̀rọ̀ kíkò kí o tó bọ́ ọ̀tà you are not the same line àlá ó yẹ ká là á kó yẹra wọn tí o bá tiẹ̀ ń sọ̀rọ̀ tó o ti gbẹ́nu lé Yorùbá Nation go and watch anywhere ẹ̀yìn rẹ wò go and listen to all your program dáadáa lọ wo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ wo ìrìn àjò tó o ti rìn nígbà tí ẹ̀yin ẹ̀ tí àwọn ẹ́sàbọ̀dù àǹkó tí ẹ̀ ń sọ̀rọ̀ lóòótọ́ ẹ lè jẹ́ kìnìún orí Facebook ẹ lè jẹ́ ìkoríko orí Facebook ẹ lè jẹ́ lion orí Facebook ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn wé Ọlọ́run ló ní ọkàn òun ló sì ní àṣẹ ṣùgbọ́n a fún àwọn kan ní àṣẹ ọ̀run láti pàṣẹ sáyé ènìyàn káyé èèyàn dẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wá torí tẹ́ ẹ fẹ́ jẹ́ kẹ́ ẹ wá ba ìrìn àjò jẹ́ ẹ lè bá Yorùbá Nation jẹ́ ó ti fìdí múlẹ̀ ẹni tó máa kú ló máa kú ẹni tó máa kú ló máa kú who are you? ẹ fi Koiki sílẹ̀ ẹ fi Sunday Igboho sílẹ̀ ẹ fi Awíkoko sílẹ̀ ẹ fi gbogbo wọn sílẹ̀ torí Ọlọ́run tó ní májẹ̀mú ó lágbára ju gbogbo ìpín yín lọ ó sì lè fi yín dábìrà bó ṣe wù ú táwa ni yín níwájú Ọlọ́run mi torí pé èyí tó bá ṣe rádaràda a máa crush ẹ èmi a máa sọ fún yín èmi kì í ṣe wòlíì onírádaràda àbí alátẹnujẹ arasan shine bá mi ṣe ọ̀rọ̀ yìí sí orí àwọn péjì ẹ dákun ọba Saheed wàrà ànúgbà o wọn bá lé wa kúrò níbì kan là á gbé kà wọn bá ní ká má dúró níbì kan ibi tán bá ní kí gbégbé má gbé ló ń gbé o ibi tán bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ló ń tẹ̀ wọ́n ní ká má tọ̀sálẹ̀ wọn ò lè fi wá ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bó bá wù kẹ́ fúláàgì tó kẹ́ gbé péjì yẹn wálẹ̀ kẹ́ máa kọ́ra dáradára I'm still supporting Yoruba Nation. Samuel sọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ta ọmọ àgùntàn nínú gbọ̀ kí ló dé tẹ̀ ń ṣe lára tí ò ní mí nì gbogbo tó yẹ ká jà fún àfilẹ̀ ẹ ò tẹ̀lé ń ṣe ẹ ò pálapàlapà ẹ wá wo àwọn èèyàn. I will show you many things what happened today níbi tá a wà yìí ìjà tí mo sọ fún yín pé àwa jà nínú Ifọ̀ ẹ wo oko àgbàdo màá fi wọ̀nyí sìn oko àgbàdo yẹn nìyẹn àwọn màálùú ni wọ́n ń kó bọ̀ yẹn nínú Ifọ̀ náà la wà o àárín ìlú nìyẹn o ẹ wo àárín ìlú kí màálù ẹ rí i pé tó bá débi oko tó bá débi oko àgbàdo sí I will send him away of that place kó màálù ẹ kó kúrò níbi oko àgbàdo alágbàdo ẹ. ara tá à ń sọ náà nìyẹn tá a máa sọ wípé ilẹ̀ Yorùbá ò dáa à ń sọ̀rọ̀ pé kí nǹkan ókè láàrin ìlú láàrin àdúgbò ẹ wo tí mo sọ ṣẹtiri ẹ má bínú ẹ jẹ́ ń tan wáìpà yẹn kó clear omi yẹn ṣẹtiri màálù ń bọ̀ o ibi tá a wá dúró dè wọ́n sí nìyẹn o pé wọ́n sọ fún wa pé nínú ibi tá a wà yìí pé wọ́n máa ń fi màálù jẹ àgbàdo àwọn èmi dẹ̀ máa sọ fún yàn pé gbogbo ìgbà la máa ń wá wọn láti máa bá wọn fà look at the màálù ẹ wo oko àgbàdo tán bá wá wọ ọbẹ̀
àìmọye ibi tá a ti lọ lé wọn lénìí láti lè lé wọn kúrò ńbẹ̀. Mọ́mì, all these people they are not listening. Ẹ wò ibi tí wọ́n ti ń ta iwájú ilé ẹ ti rí màálù ló ń kọjá láàrin ìlú yìí. Ṣé ẹni tó ta nǹkan tó kó ẹ̀fọ́ sórí orí páànù táwọn ẹran rẹ̀ ń jẹ ó ti lọ sí o. Look at the cow tó bá wọ ọkọ̀ àgbàdo yẹn kọ́. Òun náà nìyẹn o, òun náà gbogbo wọn náà nìyẹn. Wọ́n fẹ́ wọ tí wọ́n bá wọ inú ọkọ̀ àgbàdo alágbàdo. Ẹ̀yin náà wò màálù lélẹ́yìí o. Hey, send your malu cover to if you enter that farm na wahala o, send am to go like this. Tó bá wọnú ọkọ̀ àgbàdo yẹn wàhálà ni o. Kò kẹ́ràn kó dá títí tó kó lọ o. Tó bá wọ ọbẹ̀ wàhálà ni o. Ara tí a sọ náà nìyẹn o. Ní tó yẹ ká máa jà sí òun lè rí tí mo sọ yẹn. Gbogbo kinní yẹn níbi tá a ti lọ lé wọn lénìí àwọn bọ́ìsì yẹn àwọn náà lọ lé wọn kúrò lẹ́yìn lọ́hùn yẹn. Gbogbo ibi tí láàrin ìlú láàrin inú pọ̀ ibi tí ilẹ̀ táwọn èèyàn rí láti fi gbé àgbàdo láti fi dá oko oúnjẹ ẹ̀yin ò ṣe yẹn o. Ìjà owó lẹ̀ ń jà kiri àdúgbò, ìjà èèyàn kan kó kinní kan jẹ ò lè ń jà kiri. Àwọn bọ́ìsì dúró ẹ̀yìn lọ́hùn yẹn tẹ́ bá wo ọ̀nà òkè lọ́hùn tí mo fi hàn yín lẹ́tẹ̀ẹ̀kan yẹn a lọ lé wọn kúrò níbi ìbá wọn bẹ́ẹ̀. Àwọn èèyàn aládùúgbò wọn ò lè sọ̀rọ̀ torí pé a ò mọ̀ bóyá àwọn ọba lónìí o bóyá àwọn ìjòyè lónìí o òkè láàrin inú stíríìtì. Mọ́mì, ṣé nígbà tí gbogbo àwọn eléyìí ń tọ inú àdúgbò kiri ẹ wo màálù láàrin inú stíríìtì. Tẹ́ẹ̀dẹ̀ ní ogun ò tí ì dé òkè ṣé tí ìjà bá dé lálẹ́ tán bá kó màálù táwọn eléyìí bọ́ sínú yàrá tán bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn ilé kọ́lẹ̀ ń wò. Gbogbo àwọn èèyàn tán gbé àgbàdo àwọn bàbá tó darúgbó náà ni àwọn bàbá yẹn tán lè jáde tán wà ní kọ́ńpáàndì tán wà nínú ilé wọn àwọn ni wọ́n gbé irú àgbàdo wọ̀nyí. Kò sí ohun tuntun èmi kì í parọ́ fún àwọn èèyàn ní táwa bá dúró lé lórí la máa dúró lé lórí. Àwa wọ̀ ni wọn àwọn bọ́ìsì tí wọ́n ń ta oúnjẹ lẹ́ẹ̀kan yẹn gbàgbé òjò ìṣe ńlọ́lọ́ náà lọ lé wọn kúrò mẹ́ẹ̀ àmọ́ ibi tán kọ̀ wọn kìíní yẹn lọ. Ẹ gbọ́ tí mo sọ fún wọn ojú ọ̀nà lẹ́yìn gbọ́ tí tá bá wọnú oko yẹn wàhálà ni o. Àgbàdo kan náà gbì sókè mọ́mì ṣé tí àwọn ilé bá kẹ́ tá bá rìn lóru tá bá wọnú oko àgbàdo kan ti jẹ́ kílẹ̀ tó mọ́ tàná fẹ́ mú. Tó bá jẹ́ pé orí àwọn awíkoko àtàwọn ẹgbẹ́ ẹ̀tàjọ ń ṣọ̀tẹ̀ orí wọn pé wọn ò ní máa sọ rádaràdà. Ṣé àwọn tí wọ́n ń pera wọn ní nǹkan tá ń gbé níbi tí ó dùn tá ń gbé nínú àjà tá ń gbé nínú vi ṣé àwọn irú nǹkan tí àwọn bàbá wọn yìí ń fẹ́? Gbogbo àwọn tí wọ́n pè Fúlàní we accommodate them àárín wa náà wà. Lẹ́ni nínú ibi tá a wà yìí tá a ti pín pípà. In that this afternoon pé Megida Douala Zonanki wọ́n á béèrè lọ́wọ́ àtọwọ́ sọ́wọ́ mi wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé níbi tó ń rìn káàkiri ènìyàn wo ló rí níbi tó ń tọrọ owó lọ́wọ́ ẹ̀? Who do you see here that you are asking money or beggar for him? Ẹ̀yin náà ẹ̀ gbọ́ èèyàn wọnú sáìtì tán ṣe ń kọ́ káàkiri ó wá ń tọrọ owó kò tọrọ owó lẹ́gbẹ̀ẹ́ títì ó gbé àpò kọ́rùn àwọn bíi mẹ́rin ẹ̀ ń wọnú horo kiri tí gbogbo àwọn tó ní ilé sínú igbó yìí tán ní ilé sínú àdúgbò tó ṣe ń lajú wọn tán ti wà ní títì mi ọrọ̀ ajé wọn tán fọ ọmọ wọn tó lọ skul sí. Mọ́mì tán bá pọ ọmọ wọn sílé ta ló fẹ́ bá lálẹ́ tán ti fojú wo fẹ́ǹsì tán ti fojú wo ẹ̀yìn kùlé níbi tán fẹ́ gbà wọlé. Security wo ló fẹ́ rìn lọ́sàn-án alẹ́ kọ́ ni security ṣèbí ètò bá ní. Alógun yí yín ká ẹ̀yin wá ń jó ẹ̀yin yọ̀ and we are doing a many security. Ṣé mo gbàṣẹ security mọ́ iṣẹ́ Ọlọ́run ni? Àbí mo gbàṣẹ security mọ́ iṣẹ́ ṣe? But we are working hard kí àwọn ogun yẹn kó má tẹ̀yìn wọlé wa. Mọ́mì tí mo bá sùn sínú yàrá bàbá ńlá ẹni tó mọ̀ ebi ò lè pa mí. Iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé dání ó tó mi jẹ torí pé mo dẹ̀ ní iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe. I'm working so hard for everybody.
nígbà tí màálù bá ń bọ̀ táwọn ọmọ iléèwé jáde láti iléèwé ẹ dákun tí màálù bá ibo náà fẹ́ sáwọ̀ ta ló fẹ́ gbà wọn lọ́wọ́ àwọn ajínigbé. That is why we need to open our eyes. That is why láti mọ̀ tá à ń ṣe ẹ kúrò ń di ọ̀tẹ̀ ẹ yé sọ pé ṣé mo ti sọ kíní kan tẹ́ ẹ bá ti ń wo àwọn ènìyàn tá ń ṣọ̀tẹ̀ wọ̀nyí ẹ̀yin lẹ ń fún wọn lágbára. Ẹ rí àwọn èèyàn flag, please go and learn how to flag people. Report him immediately. Tẹ́ bá ti rí pé ó support ẹ̀wọ̀ ìta ń sọ dáadáa sí àwọn ni wọ́n kóra wọn jọ àwọn náà ń wò wá o. Àwọn ọlọ̀tẹ̀ àwọn náà àwọn ọmọlẹ̀ ìtàn àwọn lára mo máa sọ kíní kan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ administrator yìí náà àwọn náà flag ara yín. Ẹni tí ò máa ṣe ń pa flag ebi tí mi mọ̀ kankan pa Facebook ṣé mo lè dédé lọ máa tẹ̀tẹ̀kùtẹ̀ sórí Facebook nígbà tí mi ní wo program ẹ̀ kí mo fẹ́ wá bẹ́ẹ̀. Nígbà mọ́mọ́ pé ọ̀rọ̀ kọ̀rọ̀ ló ń sọ ọ̀rọ̀ tí ò tiẹ̀ mú làákàyè wá kí ni mo fẹ́ wá bẹ̀. Tí mo ti wọ́ gbó lọ tá ti pín pósítà lọ tó jẹ́ pé mo ti wọ mọ́tò gbogbo àyà tí ń ro mí bá délé padà tá ti kó sínú gbàngàrà mọ́tò kan bó ṣe bàjẹ́ àti ń wá bí ẹ máa yẹ fẹ́ tún àwọn ṣáàtì ẹsẹ̀ mọ́tò ṣe. Tó jẹ́ yẹn là ń wá lọ. Wà á délé wàá sùn bí ẹran ni. O ò ní máa retí pé lágbájá ń bú ẹ. But tó bá jẹ́ pé àwọn èèyàn tẹ́ ẹ rí tán wà tán jẹ́ ènìyàn gidi. Tẹ́ flag wọn down, tẹ́ bẹ̀rẹ̀ sí report wọn. Mami, they will stop this rubbish. Because people are àwọn èèyàn ò lè sùn pẹ̀lú ọ̀rọ̀ tó jáde yẹn. Kí ló dé tẹ́ fúnra yín distraction lẹ fúnra yín. Nígbà tí ìwọ bá jáde kíní kan kó ba lè rí fúwàsì. You stop someone at a speaker. Ta ló dé ẹ̀yin ìgbà tẹ ẹ̀yin ìgbìmọ̀ mélòó ẹ̀yin mélòó lẹ fi ẹ̀yin lẹ pawọ́pọ̀ o tẹ́ ẹ̀ sanwó fún Koiki tẹ́ lẹ fi jẹ PA ẹ̀yin mélòó lẹ kóra yín jọ síbẹ̀ tó wá jẹ́ ẹ̀yin nìkan náà lẹ tó bọ́ síta tẹ́ lẹ tọ́pù ẹ̀ pé kì í ṣe PA game. Ibo lẹ ti ṣe meeting yẹn pé ẹ kóra yín jọ. Please, I want to know your meeting. Mo fẹ́ mọ ìgbìmọ̀ yẹn tẹ́ ẹ jọ pòǹpọ̀ tẹ́ ní kó jẹ́ pé Koiki ló lọ jẹ PA o kó jẹ́ speaker. Òun àti Ìgbòho náà jọ fọ̀hún pé I will become your speaker. Ẹni tó dẹ̀ tó sọ pé kó jẹ́ agbẹnusọ kò dẹ̀ tí ì kú wà lórí ilẹ̀ ayé kì í ṣe Buhari bẹ́ẹ̀ ni kì í ṣe Tinubu. Ọ̀rọ̀ wọn kì í ṣe orí 200 tó jẹ́ pé wọ́n báǹdì pé kán má rí wò láàjẹ́ lè rí nǹkan tó fẹ́ sọ. If this thing àwọn kan ń níwà tẹ ní direct tẹ ní nọ́mbà Sunday Igboho lọ́wọ́ tẹ lè pè àbí Koiki kẹ̀ test wọn. And I really thank God Koiki come out pé kò sẹ́nikẹ́ni tó stop him. Mami, let's forgetting about that. Lóòótọ́ bí mẹ́sẹ̀gì yẹn bá ṣe ń dọ́dọ̀ ẹlòmíì tí ò ti gbọ́ bí mo ṣe máa ń sọ ẹlòmíì ò ti gbọ́. Ṣùgbọ́n gbogbo àwọn tó gbọ́ tí wọ́n bá ń wá wọ́n á máa wá. Ṣùgbọ́n eléyìí kì í ṣe fracas. Eléyìí kì í ṣe bàbá Ìjẹ̀ṣà ń ṣe kinní kan Anjọrin bú lágbájá kinní kan ló fò sókè tàmàdò kan ló bú lágbájá tẹ́ni ọmọ ológo ló bú ìyá kinní kan. No! Eléyìí kì í ṣe aláṣọ àdúrà. Eléyìí kì í ṣe kí lẹ́ ń pè what do you talk about? What do you call it? No! This one is not it's not morning program that bóyá wọ́n bú pastor ó ń ṣe kinní kan. This is ṣé ẹ̀ mọ̀ tí wọ́n pè ní orílẹ̀-èdè ni? Ṣé ẹ̀ mọ̀ tí wọ́n pè ní orílẹ̀-èdè ni? Without your wealth, láìsí omijé ẹ omi ẹkún ojú ẹ ìpẹ́yín kékeré ká máa pariwo pé àgbà mọ́mì orílẹ̀-èdè ò lè kúrò. Orílẹ̀-èdè Ọlọ́run máa ń fi ọwọ́ sí orílẹ̀-èdè láti jẹ́ kí orílẹ̀-èdè ó lọ ni. Tí kò bá sí ètò Ọlọ́run ní ìlú kan kò sí ọ̀nà tí àwọn èèyàn fẹ́ gbà fún orílẹ̀-èdè. Mo ti sọ níbi tí wọ́n ti flag wá síta pé ilẹ̀ tí a pè ní ilẹ̀ Kénáánì ọgbà Jọ́dánì tí a dá dámọ̀ tí fà sí. Mo béèrè lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run, mo béèrè lọ́wọ́ ẹ̀yin aráàlú, mo béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, mo béèrè lọ́wọ́ gbogbo èèyàn pé níbo ni ẹ ní ìfisùn àbí ìfọkànsùn àbí èrò lọ́kàn yín pé ibo ni ilẹ̀ náà wà láyé. Ṣe ní àtètèkọ́ṣe nígbà tá a dá gbogbo nǹkan sínú ẹ̀ níbo la dá ilẹ̀ náà sí. Òdìdí ń bá pé ènìyàn pé o jẹ́ aláìmọ̀ye kó o tó máa rántí pé
ilẹ̀ ọlọ́ràá náà pé wọ́n ní wọ́n dá góòdì wà ńbẹ̀ gbogbo nǹkan mèremère wọ́n jẹun wọ́n ṣe kíní kan mọ́mì look at all the whole world wo gbogbo àgbáyé níbi tí a ti ń gbin àgbàdo tó ń yọ ọmọ kọ̀ǹbọ̀tù láàrin oṣù mẹ́ta bóyá amúyó oṣù mẹ́ta àgbàdo á ti jáde wọ́n á gbin ilá wọ́n á gbin ata wọ́n á gbin àlùbásà wọ́n á gbin ìdùnkún ọ̀dùnkún wọ́n á gbin àgbọn wọ́n á gbin gbogbo ẹ̀ á dẹ̀ sàn mọ́ wọ́n á gbin kókò gbogbo àrípọ̀ǹtù wọ́n á sin ẹja wọ́n á mú ìgbín wọ́n á tún sìn ìgbín àrí ìgbín jẹ àrí àwọn ìgbín kéékèèké àrí ẹran inú igbó àrí ẹran ìta àrí màlúù ni wọ́n ń kó káàkiri ewé kó ń rọ̀ òjò ń rọ̀ lákòókò rẹ̀ òtútù ò pọ̀ jù iná òòrùn ò mú jù ní ìlú mìíràn àríbi tí òòrùn ràn sí ní ìlú mìíràn àríbi tí òjò ti pọ̀ jù àrí ìlú mìíràn tó máa gbóná bí iyẹ̀pẹ̀ ẹ lo àwọn Arab country yẹn wọ́n ní àkókò gbóná wọn ó máa ń gbóná bíi pé kán máa domi sínú yàrá ni kò sírú ẹ̀ lórílẹ̀-èdè yìí ìlú tó ń wàrà kò sí orílẹ̀-èdè tó ní epo tó tún ní nǹkan mìíràn pẹ̀lú ẹ̀ orílẹ̀-èdè United Kingdom ohun èlò mélòó ni wọ́n ní tí wọ́n sì ń sọ̀rọ̀ mo gbọ́ nínú ọ̀rọ̀ wọn mi ò tí ì dé orílẹ̀-èdè United Kingdom ṣùgbọ́n mo gbọ́ nínú ọ̀rọ̀ wọn pé wọ́n ní sìgá àti transport in Lagos State nínú Lagos State nìkan kí ni wọ́n nìkan nìkan generate mami Lagos State agbowó tax agbowó land use agbowó pọ́ọ̀tù agba owó agbèrò agba owó ìgbésọ̀ amúmọ́là tó ń kérò amú onímọ́tò tó ń lọ amú one way mami they are generating money ibi tó ń gbà lásán owó ni. Before you now be talking the remaining states what are you talking about Ìbàdàn Ìbàràpá where they are òní jẹ́ kí gàrí wọn Ìbàràpá lápapọ̀ Ìbàràpá méjèèjì dòlùbọ́nù owó ọgbó dòlùbọ́nù ọkọ̀ níbọn ni ibẹ̀ láti rí àwọn olùbọ́ láfún ibẹ̀ náà gbé pákí ibẹ̀ láti rí gàrí tó dáa jù gàrí atún ẹlẹ́dẹ̀ atún máa jẹ gàrí wọ́n á tún lọ máa ra pákí wọ́n á tún máa fọ bọ́ àwọn ẹlẹ́dẹ̀ ńláńlá. Going to Abẹ́òkúta here when you taba ti kọjá wá taba ti dé wá sinmi we are now generate ofada rice on that place where is it today? Ìṣàgámù wọ́n gbin obì ó mọ tí wọ́n fi obì ṣe ó san obì gbogbo obì ọ̀hún náà lẹ́ti fi kọ́ ṣọ́ọ̀ṣì tán lẹ́nu gbogbo ibi obì láti gé dànù. Mami we have marble stone in Ondo we have bitumen in Ondo we have petroleum in Ondo Oluwa glass many things we are generating. Ìṣó remember náà ti ń ṣèṣó ní Ṣàgámù tẹ bá rí ìṣó àwọn àjákù irin àwọn gbogbo nǹkan irin ìṣó wọn àárín ìṣó tó fi ń kanlé Nigeria láti ń generate. All those things we are using we are generating in this Nigeria but kí ló mú àwọn ronú yẹn kẹ́ jókòó kẹ́ ro ìtàn ẹ̀yin náà lẹ́dẹ̀ ń wá ìtàn àwọn baba ńlá wa tẹ́ ń wá àwọn àṣírí ńlá kiri tẹ́ dẹ̀ ń sọ àwọn ìtàn tẹ́ ń gbọ́ àwọn ọ̀rọ̀ gbáǹkọ́gbì tẹ́ ń gbọ́ níbo lẹ ti gbọ́ gbogbo ẹ̀ ṣebí ilẹ̀ Yorùbá yìí ni. ṣe ọ tó wà rí gbígbé lọ tó yẹ stop mouth sir that one is not what be sure. Èmi ò bẹ̀rù ẹnikẹ́ni torí pé àgbàlagbà ló yẹ ká báwí torí pé wọ́n ní àgbàlagbà bí mú kodoro tágbàlagbà bá bí sàn bá ń bẹ̀ kí ni wọ́n lè bú àgbà kí náà sọ sí i lẹ́gbẹ́ kílẹ̀ jù báàkì tó yẹ wà ń bẹ̀ náà àwọn àgbàlagbà wà ń bẹ̀ irú ọ̀rọ̀ pọ̀ àbí kílẹ̀ ń pè ọ̀rọ̀ pọ̀ eré àwọn náà wà ń bẹ̀ àwọn NYC àbí YNNN àbí àlẹ́ pè wọ́n àwọn náà wà ń bẹ̀ ìgbìmọ̀ pọ̀ lóríṣiríṣi àwọn erelú wà ń bẹ̀ àwọn màámi Mọ́túndé wà ń bẹ̀ ẹ wá rí kankan pé kẹ́ fọ̀rọ̀ yẹn lé lọ́wọ́ tóbìnrin bá tiẹ̀ ń ṣe bí obìnrin tí mòrín bá ń ṣe bí obìnrin mọ́mì èrè ilẹ̀ ìyájọ máa jẹ ni bí mòrín bá ń ṣe bí obìnrin tó ń bínú táwọn iná ní àwọn kan ọ̀rọ̀ owó ẹ̀rọ kìnnìkan mọ́mì let's stop all this we need to join our hand together
ẹ jẹ́ ká fẹnu sí kan, ẹ má jẹ́ kí ẹ̀jẹ̀ wọn tán pa wọ̀nyí yóò ṣe nígbà tẹ́lẹ̀ ọ̀bá kò bí wọn bá Fúlàní wípé wá jókòó ṣé wọn ò ní kọjú ìjà sí mi ni. Buhari àtàwọn ẹgbẹ́ wọn ò stop àwọn èèyàn tá ń kó ẹran jẹ, ṣé wọ́n lè kó ẹran kí Yorùbá lọ máa sin ẹran ní nọ́ọ̀tì àbí ní Niger àbí ní kó ẹran wọnú street wọn máa it is possible kí Yorùbá máa ṣe gbogbo ẹ̀, a ní gbogbo ẹ̀ ó pé wọn ò ní owó epo, wọn ò ní epo, wọ́n ń gbádùn jẹ́ lépo lọ. ṣé Benin Kebbi gbogbo Benin Kebbi state kò tó Ondo, but they are lying to us. kó o lè wọ ilé ìyàwó wọn ò lè mú iye ìyàwó tó wà nílé, wọn á máa sọ fún ẹ pé wọn ní ọmọ 20. When you go for the election or not in north, wọn ò ń gbé polling booth wọn máa lọ ń dìbò. Àwọn ẹlòbè lọ́wọ́ NYC tán sáà fún bẹ́ẹ̀ tán ti lọ ṣe ìbò, wọ́n máa lọ gbé ìwé bá àwọn ìyàwó wọn lé, ẹlòmíì lè dìbò lẹ́ẹ̀márùn-ún. NIN tẹ́lẹ̀ ń ṣe yẹn, ẹ̀ ń fowó ṣe NIN nílẹ̀ Yorùbá ni tẹ́ ẹ fi ń kàbọ̀ fún. I'm just here to be discuss with you. I'm not here to doing a program to anybody because tí n bá gbé wá ní program ọmọ ẹlòmíì máa pariwo pé why pastor say this, because ẹ láàkì ọpọlọ, ẹ ní làákàyè. Tó bá jẹ́ pé ẹ ní làákàyè, ohun tó ń pa ẹlòmíràn lẹ́kún ẹ ò ní máa fi ṣeré. Ó yẹ kí ọmọ èèyàn máa ní làákàyè o. Ó yẹ kí ọmọ ènìyàn ó máa ní làákàyè. Ó yẹ ká máa wọlé balẹ̀. Yorùbá tó sọ pé tá a bá ń sunkún ó ní a máa ń ríran. Many things have happened. Wọn ò torí Boko Haram, wọn ò torí pé kán lọ kó ohun kan ìjà wọlé, ṣùgbọ́n wọ́n torí ilẹ̀ Yorùbá wọ́n lọ gbé bàálù agbérapá wọ́n fẹ́ fi bá wa jù. Buhari declare ọlọ́pàá dẹ̀ anybody facing police, tí àwọn fake police tá máa wọṣọ fake police tá máa face yẹ. Incident will be happen on the street. We go to the station and go and call police. Police á máa sọ fún ẹ pé àwọn ò ní epo sínú mọ́tò. Police stop your motor, searching your motor, telling you that you won't go except you bribe him. But tó o bá di ẹrù sínú mọ́tò, tí mo gbé mọ́tò tó ń wà nú ẹ̀, tí mo kó gàrí sínú ẹ̀, tí mo ń bọ̀, wọ́n á máa sọ fún mi pé kì í ṣe mọ́tò tí wọ́n fi ń kó ẹrù. Ṣùgbọ́n má là máa fi mọ́tò garawa á kó èrò sínú ẹ̀, wọ́n á kó ẹrù sínú ẹ̀, á kó kẹ̀wọ̀n èèyàn á tún lọ jókòó sórí ẹ̀. Rẹ́sọ̀tì Nàìjíríà ò ní dá wọn dúró. Ọmọ Yorùbá tó bá gbé wọ́n pe mọ́tò kan ní Dyna. You build your Dyna. When you put a load on top, mọ́mi tó bá ti ga jù, téèyàn kan bá jókòó sórí ẹ̀, they will charge the vehicle. Wọ́n máa charge ẹ̀ maybe 200,000, 300,000. Even tó o bá tún fi sí caution red something kọ lẹ́yìn, ẹlòmíì faṣọ rẹ́ẹ̀dì kan gan wọn ò ní gbà, wọ́n á ní sí caution gangan ní kó gbé ṣe. Mọ́lá ò ṣe bẹ́ẹ̀, ọpọlọ ní òjìṣà. Mọ́lá ò kì í gba driving license. Yorùbá ló ń oyè bóyè gba driving license. Èló ni Mọ́lá fi ń gba international passport? Ọmọ Ìgbò àti Yorùbá ló ń gba international passport. Orí Arẹ́gbẹ́ ò pé tí a ò rí booklet odindi Giant of Africa kí wọ́n lè lọ ṣe booklet lé odindi oṣù mẹ́fà kéèyàn máa ń rí international passport gbà. And you are calling one nation. Ẹ wá ń bú Koiki. Ẹ rí Koiki tó ń bú gbogbo United Kingdom government. Ṣé tó bá dọ̀là tó bá sọ pé òun bọ̀ ọ́n bẹ́ẹ̀ táwọn bá fún níwèé, ibo ló fẹ́ jẹ́ kó fojú sí? Àbí bẹ́ẹ̀ kọ́ ló ti jẹ tó ti mú? Àwíkòkò ọdọọdún mélòó ló gbé ní London tó mọ ibà ṣe ń ṣe ń bẹ̀? Láìpẹ́ òyìnbó òun ni Koiki ń lò fún wa. Parọ́ sọ. Ok, ṣé torí Africa country tó lọ ló ń jọ ẹ́ lójú? Èmi ò tí ì débi kankan rí òpin kúrò nílẹ̀ bàbá mi rí.
Gani Yamuda ẹ káàbọ̀ sà torí Ọlọ́run èmi Ọlọ́run bẹ̀rẹ̀ torí pé bàbá mi nínú Olúwa ìránṣẹ́ Ọlọ́run alààyè torí gbogbo yín ni bàbá mi o wọ́n ti wọ́ ọ̀nà pé tó o bá tún kọ́wọ́kọ́wọ́ pé wàá káàbọ̀ and I support the motion má káàbọ̀ kó torí pé ọmọ tó lóun bá dàgbà orí ẹyẹlé lòun fẹ́ jẹ orí ẹyẹlé ò ní jẹ́ ó dàgbà o ní sọ ju bẹ́ẹ̀ lọ torí pé èmi mọ̀ pé ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ni gbogbo yín gbogbo ẹni tó bá sọ̀rọ̀ yín bu tátá báyìí náà ni ṣùgbọ́n táwọn wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ o ẹja wò ó àwọn tànkán dẹ̀ wà tó jẹ́ pé torí pé a ti sọ̀rọ̀ sí Àwíkòkó ń sìn tó jẹ́ pé alábẹnu gan làwọn mi ò bẹ̀rù anybody I'm waiting for them let them come out and say anything they like but ìkéré lábẹ́rẹ́ kéré ṣe mímí fún anybody of 100%. I keep warning and warning torí pé èmi á máa fààyè jálẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ jà ṣùgbọ́n ìjà àjọ sowọ́pọ̀ torí kò síbi mìíràn tá a lè lọ àjò ò lè dàbí ilé ẹ fọ àwọn tán ti gbàgbé pé ìrandíran wọn ìlú òkè òkun náà máa kú sí. àwọn àrímọ̀jẹ tán péra wọn ní àwọn ní gbòǹgbò àgbọn tí kì í jẹ́ kátẹ́gbò gbé ṣubú tán náà wọn làwọn ní Facebook ẹ fọ àwọn yẹn lẹ̀ o àwọn yẹn náà máa bá ṣe fúláàgì àwọn náà máa bá ṣe rìpọ́ọ̀tù àwọn ní Tinubu gbówó fún ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa tẹ́ láìpẹ́. ẹ̀yin gómìnà ẹ wo yẹ̀yẹ́ yín but mi ti sọ fún yín mi tí ì ṣe program mo kàn ń fẹ́ lè ṣe warm up fún yín ni ẹ ti mọ̀ pé tí mo bá ti bẹ̀rẹ̀ program ẹja àjọ máa mú lẹ́fẹ̀ẹ́ ẹja máa mú ní fàájì ẹja àjọ máa mú ní ṣeréṣeré torí Ọlọ́run ẹ jẹ́ ká pàdé lálẹ́ olóòrù bẹ́ẹ̀ wọ́n ti máa ṣí péjì bọ̀tán àbá tí ì ṣe ẹjọ́ ẹjẹ́ àjọ pàdé lórí péjì yìí àóríyá ànúgbà máàmí bàámi ẹ dákun ẹ gbàgbé ọ̀tẹ̀ o kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ láàrin Ìgbòho àti Koiki o àtàwọn tán wà nílẹ̀ Yorùbá àti fohùn ṣọ̀kan à ń lọ síwájú ni máàmí no going back no going back we are ready Buhari we are coming for you we are ready gbogbo ẹ̀yin oníjẹkújẹ we are ready for you fight you get our land we are ready to fight you to claim our land from you ẹ̀yin gómìnà tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ò lọ ẹ̀yin lọ́balọ́ba mo ń bọ̀ lálẹ́ ẹ já fi gbogbo ẹ̀ sálẹ̀ àṣírí ńlá kan wà ńlẹ̀ tí a ní kí n tú nípa ẹnìkan lẹ́kọ̀ọ́ yìí tó dẹ̀ súnmọ́ Sunday Igboho wọ́n máa try bí ìpè Koiki tó bá dẹ̀ rí kó gbé kọ́ mi máa sọ ẹnìyẹn fún ó lè sọ fún Sunday Igboho ọ̀ kí ìpè wọn gbọ́ má bàa rí kọ́ gbé wọ́n ṣọ́ra fún àṣírí ti tú sí mi lọ́wọ́ tí má dẹ̀ láṣírí tú sí mi lọ́wọ́ mọ́mì ẹ ti mọ̀ pé mi ì ní sọ̀rọ̀ kan tí mi ì ní fìdí ẹ̀ múlẹ̀ ẹ jẹ́ kó ṣọ́ra fún gbogbo ènìyàn lẹ́kọ̀ọ́ gbogbo èèyàn ẹ dákun ẹ ní kí Sunday Igboho ṣọ́ra fún èèyàn kan lẹ́kọ̀ọ́ lóòótọ́ ènìyàn lè kéré sí i but wọ́n jọ ń sọ̀rọ̀ ìdí sọ́jú bẹ́ẹ̀ lọ wọ́n já mọ́ sá làmàlà gẹ́gẹ́ ẹ jẹ́ kó ṣọ́ra torí pé
àṣírí tú o ìmọ̀ wọn ò lè ọ̀dàlẹ̀ balẹ̀ kú òun ní gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ tí ì rí nǹkan kan àwọn wòlíì tán dẹ̀ ń bọ̀ ta wọ́n bẹ̀rẹ̀ sí ń tú àṣírí ọwọ́ wọn lórúkọ Jésù ẹ̀mí yín á gùn o ẹ ní sọnù lójijì ayé ò ní pa yín lẹ́kún o ẹ máa tẹ̀síwájú gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ tó kù tí mo sì mọ̀ ẹ bọ́ ọ̀tà ẹ wá sọ gbogbo ẹ o ẹ wá sọ gbogbo ẹ o tẹ́ ẹ bá wá sọ tí mo bá fúnra mi bẹ̀rẹ̀ sí ń pè yín lórúkọ tí mo bẹ̀rẹ̀ sí ń jàkàjàkà àṣírí ńlá tó ń bẹ lọ́wọ́ yín ó kù yín ó kọ Ọlọ́run yóò dára fún yín ẹ ra àánú gbà gbogbo Ọlọ́run á wà pẹ̀lú yín gbogbo àdúrà lórúkọ Jésù gbogbo ẹni tẹ́ ti wá bí tẹ́ ẹ wá sí péèjì kejì lórúkọ Jésù a ó jọ rí àánú gbà ilẹ̀ Yorùbá tẹ́ wà lọ́wọ́ dákun pín ọ̀rọ̀ yìí fún ẹlòmíràn èyí tá a ti ṣe tẹ́lẹ̀ wọ́n ń lé wa bọ̀ táwọn blọ́ọ̀kì péèjì wa wọ́n ní àlè lò ó gbọ́n àárín kan ṣe sí tó bá dẹ̀ jẹ́ bíbáyìí náà màá ní kí admin kó bá mi wọ́gbọ́n dá sí ká máa pe gbogbo àwọn tó bá wà ní orí ti tẹ́lẹ̀ yẹn wọ́n máa wọlé God will bless you lájọ pàdé lálẹ́ yóò dára fún yín o yóò dára fún ilẹ̀ Yorùbá àwùjọ gbà á ni no going back gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí no going back God bless you wákàtí àánú ìjà pàdé ń bẹ̀ lálẹ́ ọ̀rọ̀ máa bọ̀ mọ́ mi ọ̀rọ̀ tó lé ó wà nílẹ̀ àṣírí tọ́lọ́run dẹ̀ fi wọ̀n mí nípa èèyàn kan mo máa tú lálẹ́ God bless you see you. Good afternoon.